alhamdulillah adúpẹ́ ní ẹ̀ka sí alhamdulillah àwọn apàdé ọkọ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin. Ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba olùṣẹ̀dá ọba lágbára, ọba tó dá sánmà tó dá ẹ̀rọ ìmọ̀dúpẹ́nu sánmà àtilẹ̀ tí àwọn ọmọ ẹ̀dẹ́ náà jẹ́ ẹ̀kánú ẹ̀dá Ọlọ́run. À ń dúpẹ́ fọ́lọ́ọ̀bá yìí lórí bí ó ṣẹ̀dá wa ní ọmọ ẹ̀dẹ́ ní alhamdulillah, ẹ̀dá tó lápẹ́lẹ́ jùlọ ní gbogbo ẹ̀dá. À ń dúpẹ́ fún ọlọ́ọ̀bá Allah àkóso mùsùlùmí ìgbàlè kékeré. À ń dúpẹ́ fún ọlọ́ọ̀bá yìí ó ní ká máa bẹ́lẹ́bẹ́lẹ́ yìí nínú pẹ̀lú àlàáfíà ara. Ó ti ṣe yàrá sì fún wa à ń jẹ àmú nírọ̀rùn. Gbogbo ilé náà ni àwọn orin ọlọ́ọ̀bá tó fún wa. Ọlọ́ọ̀bá ń sọ wá lọ́rùn pé wà ní ìtàkùn ní mọ́tò ọwọ́ ìlànà òṣùwà. Innal insana lazalumun kafar. Ọlọ́dẹ ìbálẹ̀ máa sí ní èdè ẹ̀dá orí ọmọ ọdún ọdún lẹ́lẹ̀ kájá. Lọ́mọ ẹ̀dẹ́ èèyàn ya aláìmúre alábòsí. Àwọn ìgbà àsìkò ìdúpọ̀ náà bá lórí orí tó sí mọ́ wa. Ìdá àmàpé orí ní adúgbẹ́mọ́ ọlọ́ọ̀bà ọ̀wà. Lórí ìdá àmàpé orí ní kúrú sí mọ́ wa. Adúgbẹ́mọ́ ọlọ́ọ̀bà ọ̀wà. Àwọn ẹgbẹ́ ìpolówó sọ́mà àti ọlọ́ba kan ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́ba kan. Ọba iná nínú àánú ẹnu rí ẹnu bẹ́ẹ̀. Ọmọ ẹ̀dí náà ní gbogbo ọmọ ẹ̀dí náà lẹ́gbẹ̀ẹ́ gbogbo. Ó rán àwọn ànábì Ọlọ́run sí ọmọ ẹ̀dí nìyàn. Ọba fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó fi sí ìpín àwọn ànábì Ọlọ́run. Ó sì ní àánú gbogbo ayé ẹ̀rí. Ìyá Ọlọ́run ànábì Muhammad bá ní kẹ́ bá ní gẹ̀ẹ́. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ń sẹ́rọ̀ síwájú ànábì bá ní pẹ́ bá ní pẹ́ fún wọn. Ọmọlẹ́yìn ànábì àwọn sàbí ànábì bá ní yọrí fún wọn. Ẹnu ìyẹn ni wọ́n ṣe. Bí wọ́n gbẹ́bẹ̀ wọn lórí dáadáa pẹ̀lú ìsàwọn náà, ìyẹn ní ìyọ Ọlọ́run tó kúrò àwọn náà kó kúrò àwọn ọmọdọ́mọ wa. Gẹ́gẹ́ bá a ṣe wá mọ̀ yìí pé gbogbo ìgbà àwa Mùsùlùmí agbọ́dọ̀ gbèrò Ọlọ́run. Ìpayọ̀ Ọlọ́run dọwọ́ wa. Gbogbo náà ń sọ iná ní tó lè jẹ́ kọ́rọ̀ ìpayọ̀ Ọlọ́run. Torí díẹ̀ ní gbogbo ìgbà láti máa sọ̀rọ̀ ìpayọ̀ Ọlọ́run bá fún wa. Bàbá wà nílé wa ìpayọ̀ Ọlọ́run. Bá wa ń gbéṣẹ́ wa ìpayọ̀ Ọlọ́run. Bá a dúró ìpayọ̀ Ọlọ́run. Bá a jókòó ìpayọ̀ Ọlọ́run. Gbogbo náà bá ń ṣe bá a wà nípàdé ìpayọ̀ Ọlọ́run. Gbogbo ń jẹ́ pa sàádé kan lọ bá àwọn ìṣẹ̀lá. Ó ní kí àdábì fún onímọ̀ràn. Àdábì ní bẹ́ẹ̀ tó wá ìwà ọkùnrin. Tó gbogbo náà bá ti wà ní ìpayọ̀ Ọlọ́run. Ìyẹn ní ká máa sọ máa sí Ọlọ́run láti máa ṣe. Láti máa sọ máa débi Ọlọ́run láti máa jìnà sí. Torí díẹ̀ ẹni tí mò ń bá sọ̀mí náà tí mò ń sọ̀rọ̀. Ó ń pẹ̀lú kọ̀ọ̀kan wá sí àkíyèsí pé ká báyọ̀ Ọlọ́run. Káàmù tí ó gbọ́ yá ọ̀dọ̀ ọlọ́ba náà lápadà sí ẹ̀rí. Ọjọ́ kan sì ń bọ̀ ìdápẹ̀ lọ́jọ́ ìgbọ́dọ̀ àlìkámà. Ọjọ́ àjíǹde, ọjọ́ ìgbésíwájú Ọlọ́run láti ṣe ìṣirò tó láṣẹ lórí ayé wa. Kálukú rántí ọjọ́ yìí. Gẹ́gẹ́ bí ibi tí a ti fẹ́ bá a sọ níbi, iná ni ìtẹ̀síwájú lórí ìbánisọ̀rọ̀ wa ní ọ̀sẹ̀ tó lọ. Iná ni àkọlé gbogbogbò táǹpé ní wàzáàbù wà àdìwárù mẹ́sì nábàwẹ̀ àmàlíyà ti ìbìnà ìmùsùlámà ìsìlámì. Àwọn ojúṣe, àwọn ipò tí mo bá sí ànábì sallallahu alaihi wasallam tí ànábì dá lára ní ìlú Mádínà nígbà tó ń gbé ìjọba rere ìjọba ẹ̀sìn kalẹ̀ tí ń gbé àwùjọ rẹ̀ kalẹ̀. Àwọn ẹ̀rí àwọn duties tí mo fẹ́ láti lé láti ní àwùjọ rere. Mo fẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn bá fún àwọn àjẹbẹ́ àkókò rere. ولقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو اليوم الآخر وتقوى الله تنزيلا ولا يكون بين لك محمد الله سدادا ولا مقصود بقمال ولا جيران لك ولا يا سداد المسلمين nínú gbogbo nǹkan àdìpọ̀ṣẹ̀ ní ànábì torí díẹ̀ mọ́ṣáláṣí rẹ̀ náà jẹ́ àkọ́kọ́ mọ́ṣáláṣí ilẹ̀ ayé láti fi ìwà náà dùn láti ànábì sallallahu alaihi wasallam. Àti bàbá àgbọ̀n láti ànábì màkàrún ní ìbáàdà ilé ìjọsìn ní àgbà Muhammad
àwọn sàábé ànábì lọ́kùnrin lórí wọ́n jọ́sìn mọ́sálásí ànábì. Mọ́sálásí ànábì mọ̀ká ilé fúnpá ẹ̀rẹ̀ wọ̀tàlẹ́ bẹ́ẹ̀kú wàjàmíà fún ìlúwé wàlmáàrí alìkọ̀wíyà wàdàkúníyà wàdànàmìlíyà. ẹ̀rẹ̀ mọ́sálásí ànábì máa bá wọn sọ̀rọ̀ mọ́sálásí àgàgà lọ́jọ́ Jímọ̀ àti àwọn àgbẹ̀jọ́ ọjọ́ ẹgbẹ́léyà ọjọ́ ọdún àwẹ̀ àti àwọn ìlànà ìdáhùn ìbádùn ìbádùn àwọn bá fi ìpín ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà sáré kọ́ ẹ̀kọ́ láì fi ìmọ̀ wọ́n kọ́ mẹ́ ìmọ̀ ìgbàgbọ́ wọ́n kọ́ mẹ́ ìmọ̀ ìjọsìn wọ́n kọ́ mẹ́ ìmọ̀ ìwà wọ́n kọ́ mẹ́ ìlànà ìdòsínlówó ìlànà ìdòsínlọ́bá gbogbo ìtàn ìlànà àṣà ìlànà ọ̀làjú ìlànà ìdàgbàsókè àwọn ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n ti mọ̀sá ànábì láti kọ́ àwọn àmà yìí sallallahu alaihi wasallam. lónìí àtúbẹ̀ yẹ̀wò abala míì tí ó pàtàkì inú abala tí ànábì lu mọ́sáàsì rẹ̀ fún sallallahu alaihi wasallam ní àsìkò ànábì ní pé al-Masjid an-Nabawi Sharif makanu lishura mọ́sáàsì ànábì àyè àpérò ni àyè ìfúrikúrí ni lórí àlámọ̀rí àwọn mùsùlùmí, àlámọ̀rí ẹ̀sìn wọn, àlámọ̀rí ọ̀rọ̀ ilé ayé wọn, àlámọ̀rí ọ̀rọ̀ àlìkíyámà wọn lọ́lọ́dán ni lálápapọ̀ ni. ẹ̀rí aṣúwà ìforíkorí wal-istishara àti ìmọ̀ gbàmọ̀ràn wal-mashura àti máa bá òjì ní ìmọ̀ràn. Ó wà nínú ìlànà ẹ̀sìn àwa mùsùlùmí nínú ẹ̀kọ́ tó bá kọ́ wa nínú Al-Qur'an Karim tí a Ànábì sàlàyé ìbánu súnà rẹ̀ ilé ìdáhùn ní ṣúra ní ìforíkorí ká máa consult ẹ̀rí àwà lẹ́nì kọ̀ọ̀kan ni, àwà nínú ẹbí ni, àwà nínú ìlú ni, àwà nínú ẹgbẹ́ ni, àwà nínú àwùjọ ni. Ṣúra ọ̀ranyàn ni, ìgbàmọ̀ràn ọ̀ranyàn ni. Àwọn ànábì Ọlọ́run tó lọ bá ránṣẹ́ tó tó sọ ìlú kalẹ̀ fún wọn, tó tó rán màlẹ́kà sí wọn, tó ti bẹ́ àwọn ìgbàmọ̀ràn. Tí a bá wo Surah Al-Imran, Quran chapter 3, bí ìtọ́lọ́dí ń sàlàyé ogun Uhud. Ọlọ́wọ́ ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìjásíwájú. Ọlọ́ni bàbí máa rahmati minallahi. Ọlọ́ni rà ní Muhammad, iṣẹ́ ànábì Ọlọ́run tá a ṣe ìkẹ́ ní abẹ́ ẹsẹ̀ báyé láti ara àkẹ́ àwọn Ọlọ́run tá a fúnra ànábì lè ń kàlá ọ̀hún. Àwọn tí a ń bẹ pẹ̀lú ẹ̀ tí a ń jọmọ lẹ́yìn ẹ̀ rọ̀ fún wa, má lè mọ́ wọn. Walau kunta fazzan ghalidhal qalbi, tó bá lè gbogbo tí ó kàn rẹ fún pínpín láwọn fọdù min hawlika, wọ́n sá fún ẹrù. Aṣíwájú ni àtọ́jú kìí rorò, Yorùbá ní má rorò, àgbà tó rò kí kó ìyànjọ mọ́ rorò. Ọlọ́wọ́n tí wọ́n nàbí náà yìí pé rọ fáwọn èèyàn mọ́ lè kókókó láwọn èèyàn láàyè. Tó ọba délé kókókó tó ọkọ̀ ẹ fún pínpín wọ́n á sá fún ẹ̀. Ọlọ́ni bá aníwọ́ ọmọlẹ́yìn bá jẹ́ ẹ̀sà sí ṣe tí wọ́n bá sí òkúlẹ̀ káàkiri yá fi wọn
wastaghfirullah wọ́n lọ́mọ lálábọ́jì fún wọn washawirhum fil amri washawirhum fil amri máa gbàmọ̀ràn lọ́wọ́ wọn máa gba ìmọ̀ràn lọ́wọ́ wọn ìdá zamda tó bá wá pinnu fẹ́ràn watawakkal ala Allah ìwà gbàdọ́lọ́run dára lé ọlọ́run inna Allaha mutawakkilin inna Allaha yuhibbul mutawakkilin ọlọ́run ọba àlekọ́lá onígbàjọba ń gbára lé nínú àyà yìí ọlọ́run sọ̀rọ̀ ṣúra fún wa 1:3-159 ọlọ́run kọjú sànàbí washawirhum fil amr. Lọ́dún wọn sọ́rọ̀ ṣúra ọlọ́run ọba àlekọ́lá tó sọ bá náà yìí nígbà tí ó ròyìn amòmìnì wọ́n ní àwọn amòmìnì ọlọ́ni والذين استجابوا لربهم ọlọ́nà tí a jẹ́ lọ́ba olóògbé lọ́ba gbọ́ tí a gbàgbọ́ ní la ilaha illallah wa aqamu ssalata tí a tó ń dúró lọ wa amuru shura bainahum alámọ̀rí wọn láàrin ara wọn ìforíkóní láàrin ara wọn. wa mimma razaqnahum yunfiqun nínú dáadọ́ sí wọn lọ́sọ̀gbọ̀ lọ́dọ̀. àwọn onímọ̀ wọn láti pé ṣúra فريضة شرعية وسنة نبوية ọ̀nà ẹ̀sìn ní súnà ànábì ní nígbà lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run tí ń sọ̀rọ̀ ìmú tí ń sọ̀rọ̀ sàká tí ń sọ̀rọ̀ ṣúra ìgbàgbọ́ ṣúra àyà 38. eléyìí láti rí súnà ànábì ní àbúrò rẹ̀ dáadáa ní ó ní kò sí ẹni tí máa ń gba ìmọ̀ràn tó ànábì sallallahu alaihi wasallam. ìwà gbàmọ̀ràn dápò ìṣúra ìrìnà kò ṣẹlẹ̀ nígbà wá ṣúra máa wáyé kí á bẹ́nìkan sọ̀rọ̀ kánà ọ̀rọ̀ lẹ̀ lágbájá ọ̀rọ̀ rí lórí sí ó sì sọ fún wa orí ìgbà máa ṣe ṣúra náà. a lè kó àwọn ìlú méjì mẹ́ta jọ ẹjọ́ ẹgbẹ̀rún márùn lórí ìjọba ṣúra náà ni. a lè ní kọmití dámọ̀ pé ṣúra kọmití ṣúra náà ni. ó dàdé débi pé àwọn ẹlọ sílé ìgbìmọ̀ aṣòfin house of senate house of rep house of assembly wọ́n ẹgbẹ́ abá lò lọ́nà ẹ̀sìn ni káàbẹ̀kọ́ ẹ̀sìn fún ṣúra náà ni. òun náà ni ìforíkorí láti mú àbájáde lórí àwọn àlámọ̀ríta fún ìdàgbàsókè ìlú fún ìdàgbàsókè ẹ̀sìn náà ni à ń pè ní ṣúra. ìdá wa lọ ní pé àwọn ṣúra gbogbogbò àwọn nǹkan tó bá kan àwọn mùsùlùmí gbọ̀gbọ̀n tó bá jẹ́ kárí ilé bí àti bá fẹ́ kí òye lórí masasi àdébì ni sallallahu alaihi wasallam ó ní makana ṣúra ó ní ààyè àgbérò pípérí tí àpẹẹrẹ ní ọjọ́ ogun Uhud olùgbẹ́pẹ̀ ní ogun Uhud tí wọ́n bẹ́ẹ̀ jẹ ogun Uhud ní masasi àdébì nígbà náà tó gbúrò àwọn akùnfèrè ní ìjà táwọn jẹ́ àdógún bájẹ̀ tọ́lá ní kí ọwọ́ àwọn mùsùlùmí nínú àwọn akùnfèrè ó dùn wọ́n ká wọn lára wọ́n wá sì nípa àwọn náà gba ẹ̀san àwọn gba ẹ̀san lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì wá kó àǹsà àbíjọ láti oríkorí mo wá bá ṣàbẹjọ pẹ̀lú ilé àwọn tòfin tí wọ́n ṣe yìí ká má lọ pàdé wọn jà lọ pàdé wọn àwọn tí wọ́n fẹ́ fún ànábì nímọ̀ràn ní mùsáàsì ànábì wọ́n fi sí méjì. àwọn kan ní káwọn má lọ àwọn kan ní káwọn lọ àgàgà àwọn tí ò láǹfààní àti lọ sógun bọ́dẹ̀ tí wọ́n sì wọ láti ń bẹ́ẹ̀ bá lọ sógun ogun tó bá tó wá tó kú sójú ogun wọ́n wá ń jẹ́ ẹ̀rọ káwọn náà ní ogun káwọn kú sójú àwọn yẹn fẹ́ káwọn ní ogun àwọn kan wà pé àìsèjágun bá tẹ̀lé tẹ́lẹ̀ gbogbo ń dá bá fi lé mọ́jẹ̀ kó mú ṣẹlẹ̀
lásìkò yìí náà lọ dá mọ́sàkùsì méjì ṣùgbọ́n àti àánú wọn lọ sójú ogun ẹjá ní ogun wọn pẹ̀lú àwọn jẹ́ ní àmọ́ lọ sójú ogun lọ. Ànábì gbangba sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ bọ́lá bá fi hàn kò fi ká lọ sójú ogun. Nígbà tó wọ nǹkan àwọn èèyàn jẹ́ ní ẹjá ní ogun wọn pọ̀ ju àwọn jẹ́ ní àmọ́ ní ogun lọ. Ànábì sára gírí ó múra ogun. Ẹ̀kọ́ kan tó lò. Tá a bá wà níbi kan tá a ní ẹjá foríko lé lọ́rọ̀ tá a bá ti ná ọ̀rọ̀ yẹn lẹ̀ tán kálukọ́ dà sí kálukọ́ sọ sí. Àwọ̀ wa tá ń bẹ níkàlẹ̀ báwo la ṣe pọ̀ tó. Wọ́n bá pẹ̀rẹ̀ ajé 20 ogun ni wá. A fẹ́ jíròrò lórí ọ̀rọ̀. Nígbà wá ń jíròrò lórí ọ̀rọ̀ tá a nà lẹ̀ nínú 20 ọmọ ẹ̀ẹ́dógún wọ́n dúró sí abala kan àwọn tí wọ́n kù márùn-ún wọ́n dúró sí abala míì nínú ìbẹ̀yẹ nínú ẹ̀sìn àwọn òṣèlú níbi àtà mẹ́ẹ̀ẹ́dógún yẹn wà bẹ́ẹ̀ náà láàdó sí ní ìṣẹ̀lẹ̀ Islam láti máa fi dúró síbẹ̀ ìjọ náà lọ. Níbi àlọ́ náà ni pé ìdíwò ogun mọ́sálásí àná ti ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì wa múra ogun tán àwọn ìwà rí pé inú ànábì ó dùn ní wà lọ bá ànábì pé àwọn ọ̀dọ́ ogun mọ́. Àwọn ètò sì ń jẹ́ bẹ́ẹ̀ ànábì Ọlọ́run àti gbọ́ ẹ̀rọ ogun rẹ̀ wọ̀ ọ̀gbọ̀dọ̀ bọ́ mọ́ lẹ́sẹ̀ lọ́sọ̀gbọ̀n odò ni. Níta tó sọ̀tàn yìí ni pé ìjíròrò ológun yìí àwọn àfọ̀ níta ní mọ́sálásí ànábì náà ti jíròrò rẹ̀. Al-Masjid Nabawi Sharif makanu shura ilé ṣúra ni. Bákan náà wẹ̀ wọ́n máa gbọ́ bẹ́rẹ̀ làǹdà bẹ́rẹ̀ lẹ́kàndà ó máa gbà gbogbo àwọn ọ̀dá tí wọ́n parapọ̀ láti parí Islam lẹ́yìn àní Muhammad sallam àwọn òṣèrèkó ìfọ́ Mẹ́kà wọ́n parapọ̀ ní àwọn ìbẹ̀rẹ̀ míì láwọn alúmí bẹ́ẹ̀ náà làwọn Yahudi Madina wọ́n parapọ̀ ní wọn amànábìkì náà bọ́sọ̀ pẹ̀lú wọn ogun tó lè ní anábì jíròrò lórí obìnrin náà sára sí anábì náà nígbà tó kù bẹ̀rẹ̀. Àwọn gbogbo àṣà àbẹ́jọ tí mo lọ́dọ̀ ṣe ìró tó tẹ̀wá létí ni pé àwọn agbègbè yìí wọ́n para jọ líwa lórí ìwọ̀n abẹ́ panásílà àbẹ́ lẹ́yìn ànábì àtàwọn lẹ́yìn ẹ̀ àbẹ́ kí wọ́n bẹ mọ́ kí láá ṣe ẹ̀yìn sàbẹ́ ẹfún mi nímọ̀ ìmọ̀ràn ogun àzá ìmọ̀láṣẹ ànábì òun náà ló ti wá sáyé. Yẹn ló mọ̀ ọ̀tọ́ àwọn sàbẹ́ tí wọ́n pè ní Salman Faris ọjọ́ ọ̀gá àlò ọmọ pàṣẹ àlòhun ìyá Iran iná ni ó ti wá. Olúwa ń sọ fún wa wípé nínú Mọ̀dínà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìdí ọwọ́ Mọ̀dínà òkèèrè ọ̀rọ̀ kí ọ̀tá gbàbẹ̀ wá ogún kèrè. Àwọn tó wá fún ìtọ́ jẹ́ ọ̀nà tí ọ̀tá lè gbàbẹ̀ náà gbẹ́ kòtò síbẹ̀. Ní máa ń pè ní gọ́dọ̀ kàndà ogun gbẹ́ kòtò. Wọ́n gbẹ́ kòtò pẹ̀lú ìmọ̀ràn Salman Faris. Ìmọ̀ràn yìí náà kí bá sọ fún wa ìmọ̀sáṣẹ́ ànábì òun náà ló ti wá sáyé. Ilé ìlàbìrí pé àwọn sàábé àti àmìsọ̀sọ́lá wọ́n máa ń jíròrò ìmọ̀sáṣẹ́ ànábì lórí àlámàrí ọ̀rọ̀. Àwọn ọkọ̀ ogun kéékèèké tí ànábì máa rán síta ìmọ̀sáṣẹ́ ànábì náà ti jíròrò rẹ̀. Wọ́n ti jẹ́ kana Rasulullahi sallallahu alaihi wasallam yastashiru ashabahu al-kiram fi masjidi sharif. Ànábì sallallahu alaihi wasallam ó máa ń jíròrò pẹ̀lú àwọn sàábé nínú mọ́sálásí ẹ̀. Bákan náà mọ́sálásí ìdáhùn bá bẹ́rẹ̀ sójú ogun àwọn mujahidun àwọn jẹ́ sójú ogun mọ́sálásí ní Ànábì ti bá wọn sọ̀rọ̀. Ìlú òjò àdírẹ́sì wọn ó kójọ síbẹ̀ ìlú òjò àdírẹ́sì wọn ibẹ̀ náà wọ́n ti gbé àṣẹ ogun fún ẹgbẹ́ mẹ́kó lídìí ogun mọ́sálásí Ànábì ni sallallahu alaihi wasallam. Tí a bá kárí ogun dé ibẹ̀ náà wọ́n ti jábọ̀ báwo ni àkílà bábọ̀ ojú ogun mọ́sálásí Ànábì ni sallallahu alaihi wasallam. A bèèrè pé
iṣẹ́ ńlá ni mọ́sálásí ànábì ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam. tí wọ́n bá ń rìn ní ogun lọ́wọ́ ti kéde, gbogbo bá tó rí bákan náà lọ́wọ́ ti kéde. lẹ́yìn náà mọ́sálásí náà wọ́n tún lò ó tamarkazi al-barir al-islam gẹ́gẹ́ bí ibi kéde ọ̀rọ̀ islam, bí ìdàgbàsọ wípé ibùfún ní èyí tí bá ń lọ ẹ̀rì nínú ẹ̀ mọ́sálásí ànábì nínú tábìrì àkàbà ibẹ̀ ni èyí tí máa wá information tí ọba bẹ́ẹ̀ gbọ́ tẹ́bíkì information mọ́sálásí ànábì ni kí ni ànábì tó fẹ́ sọ lẹ́nìí ẹ̀rì tí ìlẹ̀kọ́ bá ṣẹlẹ̀ gbára ànábì ọkọ̀ àtọ́gbé kí wọ́n kéde ni tí Mu'adh bá sọ pé as-salatu jami'a as-salatu jami'a as-salatu jami'a tẹ́gbẹ́ lẹ́ẹ̀mẹ́ta láti ti kú ìnáàbì àkàbàr àwọn àrùkọ bá ṣẹlẹ̀ nìyẹn ẹ̀rì. bákan náà al-anba'u siyasiyya ọ̀rọ̀ ìṣèlú Suleiman wa Harban wọ́n yọrọ àlàáfíà ní àbọ̀rọ̀ ogun ní mọ́sálásí náà ni. gbogbo àwọn ìsáàlà àwọn lẹ́tà tí ànábì kò sí àwọn alágbára ilé ayé mọ́sálásí ànábì pé ànábì ti dáhùn èdìdì ẹmú lẹ́tà lọ́bọ̀ ọba báyìí ìwọ bá lẹ́tà lọ́bọ̀ ọba báyìí. lórí díẹ̀ láàbùrí pé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan ni wọ́n ń lò fún gbọ́nà lọ ó ju báàkà ń kiri nìkan lọ, ó ju báàkà ìrẹ́bílà níbẹ̀ nìkan lọ, ó ju báàkà ń kálùkù níbẹ̀ nìkan lọ. ilé tó jẹ́ abala kan nínú jáǹdù mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń lò fún gbọ́nà lọ láàbùrí pé mọ́sálásí ànábì gbogbo ṣe ni. káwa náà wá gbìyànjú gbogbo àwọn àlámọ̀rí wa àwa mùsùlùmí ká máa jù ẹni mọ́sálásí ládùúgbò ni nǹkan bá ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àpòrá sí mọ́sálásí kájí òlé lórí bóyá wà láti ló ń ṣẹlẹ̀ ládùúgbò kájú mọ́sálásí láti jí òlé lórí. bóyá bákan náà afẹ́ràn àwọn ẹ̀ka lọ́wọ́ ni kájú mọ́sálásí wa láti jí òlé lórí. afẹ́gbàmì sákèésí ni kájú mọ́sálásí wa láti jí òlé lórí. ìyẹn ló fi di ọ̀ràn àyàn kọ́wà tá a bá jẹ́ ẹ̀mọ́ mọ́sálásí kí ìfẹ́ wà láàrin ara wa ká níta ara wa kí agbára wa gbọ́. a máa jẹ́ kí gbogbo nǹkan kọ́ lọ létòlétò kọ́ mọ́ sí ọ̀tẹ̀ ó sì tẹ̀m̀bẹ̀lẹ̀ kú ilé náà ló fi mú rọrùn fún àwọn sàábé lásìkò àwọn ìṣẹ̀sẹ́là tí ó fi lè lo mọ́sálásí ní gbogbo nǹkan kálukọ́ wà á da ọ̀rọ̀ ọlẹ́m̀bẹ̀ èmi o ìtí mo rí rè lórí ọ̀rọ̀ báyìí ìwọ́n gbọ́ tó náà lórí ọ̀rọ̀ mbẹ̀ kí èsì pé òní sí nínú bí nìkan kan mbẹ̀ pẹ̀lú àlàáfíà ni pẹ̀lú ọkàn mímọ́ ni òsì níbẹ̀ yá káwá máa rìn èrò kérò sẹ́lómi ti ń sọ̀rọ̀ a sì ní túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí túmọ̀ mí. kódà bí ọ̀rọ̀ ẹ̀ bá fẹ́ rí bákan ìtumọ̀ fẹ́ fìlàwé fún àní fún nítumọ̀ tí ọ̀dà ní agbègbè táǹpé ní ìjọmọ ìyá Islam táǹpé ní al-ukhuwatu al-islamiyyatu as-sadiqa ìjọmọ ìyá Islam tó jẹ́ ìjọmọ ìyá òdodo àmúgbára wa gbọ́ ni. ìyẹn náà ní ó fi rọrùn láti jíròrò nínú mọ́sálásí ànábì lórí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn àlámọ̀rí ọ̀rọ̀ gbèsè ayé wọn àlámọ̀rí gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ní àwùjọ mùsùlùmí ṣáájú. ọlọ́ọ̀bà àlìkọ́lá kí ó ràn wá náà lọ́wọ́ àwọn mọ́sálásí wa tí a gbé kalẹ̀ ọlọ́run jí kókó jọrọ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kí ìjọsìn ibẹ̀ ó ní àlàáfíà kí ẹ̀kọ́ ẹ̀sìn ibẹ̀ ó ní àlàáfíà ká lò fún ìdàgbàsókè ìlú ìforíkorí kí a tọrọ àforíjì ọlọ́gbọ́dọ̀ sí gbogbo wa.